ẹ̀yin èèyàn ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí ẹ wá gbọ́rọ̀ rírùn tí àwọn àáfàá kan ń sọ lórí ọ̀rọ̀ màmá tí wọ́n dáná sunlé wọn. Ẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn bó bá ṣe rí gẹ́lẹ́ ẹ já darapọ̀ lábala àríwísí kẹ bá ń dá sí i kẹ jí ká gbọ́ nǹkan tí àwọn èèyàn bá rí sí ọ̀rọ̀ tí bàbá ẹ̀ tó sọ bóyá ó ní làákàyè inú ni àbí ò ní làákàyè. àdàbà bí òdèrè lẹ̀ ń pera yín ni ìyá ọ̀ṣun wèrè tó ní wọ́n sunlé òun wọ́n ní ọ̀fẹ́ ló ń dárin ṣé dandan ni kó ṣe awó ń bẹ̀ ni àbí ẹ̀ẹ́dẹ̀ ni kó rìn síwájú dandan ni tó bá ti tí ò bá ń ṣọmọ Ìlọrin tó lálóhùn wá síbẹ̀ wá ṣàwó yẹ kó pàdánù ó dẹ̀ pẹ́ ti ya wèrè kí ló kàn pẹ̀lú pé wọ́n sunlé òun ọ̀hún ní jókòó ara wọn jẹ́ ṣé ẹ̀yin náà bílífù pé gbogbo orí burúkú tó ń ṣe yẹn ṣé nǹkan tó dáa ni Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ mìíràn àtọ́lọ́run bá fẹ́ bẹ́ẹ̀ nígbà tọ́lọ́run dá wọn kan láyé ìgbà kan Ọlọ́run sọ pé nǹkan báyìí ò dá eléyìí dá ẹ̀lẹ́ ń tẹ̀lé wọn kí náà fi ṣe ṣé wọ́n ń gbà yín là ní tó máa ń gbà wọn náà là tó yẹ pé ọ̀nà ń ṣòṣà fún wọn láyé ẹ̀fín dà ẹjọ́ máa kórè burúkú rìn káàkiri náà wọn fẹ́ nǹkan bì kan ẹ máa ń ṣe bíi pé wèrè wà lórí yín ẹ máa gbé orí burúkú síta wọn bá sunlé àbí kọ́ gbẹ̀mí ẹ̀ kí ló wá ń bẹ̀ kó pọ̀ dé síbi tó ti ń bọ̀ ṣànà àbọ̀ lórí burúkú ni gbogbo yín. nǹkan tá a mọ̀ nílé ayé tí àwa tá a generation wa tá a bá ní Muslim and Christian ẹ bá lábàáláyé kan rẹ́kọ̀dù wo ló wà lẹ̀ fún yín àbáyé yín máa bàjẹ́. ẹ bèrè lọ́wọ́ ìyá ṣé ilé ọdún òòṣà ló lọ ni àbí ilé ọdún Ògún ni nígbà tó pọ̀ ní ìyá òfò àbí ìyá àbíyè kan lẹ̀ ń pè é wọ́n lọ tún lé o. wọ́n bá láwọn òfẹ́ ládùúgbò tó wà lọ sáájú ilé ẹ̀ kó lọ kọ́ ilé ẹ̀ síbẹ̀ náà kó lọ ṣe nǹkan tó bá fẹ́ràn láti ṣe ń bẹ̀. ọ̀rọ̀ iṣẹ́ ayé tá a bá ilé ayé tá a wà bá generation tí wàá bá Muslim and Christian ìjábálẹ̀ ní wèrè lórí tó ẹ pé ló ṣàkọsẹ́ ìṣàyàwó anybody wà nílé pẹ̀lú tí ó bá pé ìjọba olórí tó wà bẹ́ẹ̀ tó ń gbà yín láyé ẹ̀yìn káyé yín ti bàjẹ́ ẹ ti ṣí. tíjọba Haúsá wà bẹ́ẹ̀ tó ń gbà yín láyé wo ìtẹ́ ìṣe pàtẹ́yìn Yorùbá débẹ̀ náà lẹ́yìn ṣe orí burúkú láyé yín bàjẹ́. ẹ wá ń ṣe yàmọ̀yàmọ̀ oṣù ẹ wá lẹ́yìn ṣèṣẹ̀ ṣe ayé yín máa bàjẹ́ láti gbogbo ẹ bá ṣe orí burúkú láti tọ́lọ́run ò fẹ́ tẹ̀ ń dẹrù ẹ pé ṣẹ̀ ṣe rẹ́kọ̀dù wo ló wà lẹ̀ fún ṣẹ̀ ṣe olórí burúkú yín. rẹ̀ ní journalist kìíní kọ̀ọ̀kan tó máa jẹ ló ń wá àtẹ̀yìn níṣẹ́ kankan ẹ ti kàwé orí yín ti burú tó yẹ kẹ́ kọ́ṣẹ́ kẹ́ wá bí kan ṣe olófin ní fàṣẹyìn Nàìjíríà especially Yorùbá olórí burúkú ni ẹ ní kankan ju kẹ́ máa ṣe journalist wèrè kẹ́ máa announce nǹkan tí ò yẹ kẹ́ torí pé kọ́bọ̀kọ́bọ̀ tẹ́ ẹ̀ ń wá tẹ́ fẹ́ fi jẹun tẹ́ ẹ̀ bá ṣe ẹ̀ lè leave ẹ̀ ṣe fọ́lọ́run ayé yín ti bàjẹ́ ẹ̀ ń ṣe torí kẹ́ ẹ̀ rí nǹkan jẹ ni tó bá announce ní yàrá àwọn kan máa háì àwọn kan táyé wọn bàjẹ́ wọ́n máa ní eléyìí tó sòótọ́ ra tó wà pé ẹ̀ lè sọ ẹ̀ lè tó lọ́kọ́ tẹ́ fẹ́ sọ kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe ẹ̀ kàn ń gbé nǹkan tó wù yín sórí social media ní olórí burúkú ni ẹ̀ lọ́pọlọ ẹ máa sọ pé ẹ̀sìn àbáláyé ṣẹ́sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn àbáláyé ẹ̀sìn bóńdẹ̀ ẹ̀sìn náà ti wà other country gbogbo ẹ̀sìn náà ti wá kọ́mọ sòrìṣà not Nàìjíríà kan ló ti start náà ṣé Nàìjíríà ló ti start ẹ̀ wá lẹ́sìn àbáláyé àwọn bàbá yín wo ló bá láyé Nàìjíríà ń bó ló ti mú wá èwo lẹ̀sìn àbáláyé ṣẹ́sìn àbáláyé ni ẹ̀sìn òòṣà ká máa bọ ògùn ṣẹ́sìn àbáláyé ni ká máa bọ igi ká máa bọ òrìṣà ẹ̀sìn ibo ni ṣé àwọn bàbá generation wa ló mú wá ni àbí lumi náà ti sọ bí tó ti mú wá wọ́n bá lẹ́ńṣọ́ ẹ̀sán bá ní olùrílẹ̀ òòṣà Saudi ló ti bẹ̀rẹ̀ Jerusalem náà wọ́n ti ṣe òòṣà rí àbí Egypt wọ́n ti ṣe òòṣà rí bọ́tọ̀ Ọlọ́run ò fẹ́ Ọlọ́run pa wọ́n rẹ́ díẹ̀díẹ̀ àwọn ìlú tó ń wà òkè jù yín lọ nìyẹn ẹ̀dẹ̀rẹ̀ Amẹ́ríkà kan máa ṣe rọ́bìṣì tó máa ń ṣe nǹkan bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe bíi kánífà ni ẹ̀yin máa wá gbé sórí bíi pé bóyá nǹkan tẹ́ ń ṣe yẹn ló máa mú yàrá ya yín lọ sókè lé ẹ̀yin tó lórí pé lórí burúkú ni. ẹ káàárọ̀ bàbá àgbàlagbà ní kò yẹ kẹ́ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn mi ò ní reply yín torí àgbàlagbà tẹ́ jẹ́ torí tí wọ́n bá ní kí n sọ̀rọ̀ sí yín mi ò ní sọ̀rọ̀ tó dá sí yín mo fún yín ní ọ̀wọ̀ yẹn torí pé àgbàlagbà ní èmi náà dẹ̀ fẹ́ dàgbà àmọ́ nǹkan tí mo fẹ́ kẹ́ understand ni pé Ọlọ́run ọba Èdùmàrè tó dá gbogbo asúnú ayé ọmọ ènìyàn ló pè wá a ní orí ọ̀fẹ́ láti yan bá ṣe fẹ́ gbègbè ayé wa bá ṣe fẹ́ live life wa lóòótọ́ àti lódodo Ọlọ́run fẹ́ ká máa sìn òun àmọ́ ohun tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sọ́mọ ẹlòmíì bóyè ṣe yé oníkálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni Ọlọ́run ọba Èdùmàrè tó dá wa gan kò fi tìpá tìkúùkù mú wa láti sìn òun
kí ló dé tí àwọn ẹ̀yin mùsùlùmí tẹ́ fẹ́ máa gbèjà Ọlọ́run jà? Ṣé Ọlọ́run ò tó jà ara ẹ̀ gbè ni? Ẹnìkan ń ṣe ẹ̀sìn àbáláyé, ẹ̀yin ń ṣe mùsùlùmí, ṣọ́ràn èèyàn ni tó fi di pé wọ́n wá lọ dáná sun ilé tẹ́nìyẹn kọ́? Ṣó bójú mu? Ilé tẹ́yìn náà kọ́ nísìnyí báyìí, ẹ̀yin jẹ́ mùsùlùmí, káwọn kìrìsìtẹ́nì náà wá sílé yín báyìí pé ẹ̀ ṣe kìrìsìtẹ́nì kan dáná sun lé yín, ṣó máa dùn mọ́ yín nù ni? Ẹ̀ máa dúró ẹ̀sìn tó wà láyé ni. Kò kí ń ṣe ẹ̀sìn mùsùlùmí, kìrìsìtẹ́nì àti àbáláyé nìkan ló máa wà láyé. Ẹ̀sìn pọ̀ lọ, ó pọ̀ lọ ṣùà ní jàǹtì rẹ̀ bó dẹ̀ ṣe yí oníkálukú sí ló ṣe ń ṣe yẹn. Kò kí ń ṣe nǹkan tó bójúmu rárá kẹ́nìkan máa ṣẹ̀ṣẹ̀ ṣe torí pé wọ́n á ṣẹ̀ṣẹ̀ ṣe, ẹ̀yin mùsùlùmí ẹ̀dẹ̀ lọ́bẹ̀ ẹ̀dẹ̀ dáná sun. Òkè tó bá yẹ kó bójúmu báyìí, kí ló dé táwọn ọlọ́pàá ṣe lọ arrest àwọn tó dáná sun lẹ́yìn? Ẹni wọn ò fẹ́ ń lu àǹdárin, ẹ bẹ̀rẹ̀ sí ní ṣépè. Ṣé nǹkan tó ń ṣe yẹn ṣó bójúmu? Ṣé ó mú làákàyè dání? Ṣé nǹkan tí wọ́n ṣe yẹn ṣó lè jẹ́ kẹ́lòmíì tó fẹ́ di mùsùlùmí lónìí ṣó lè jẹ́ kó wá di mùsùlùmí? Ẹ sọ fún mi. Ó yẹ kí ìwà táwọn mùsùlùmí gan máa wù, ẹ̀yin tẹ́ fẹ́ kẹ́nìkan darapọ̀ mọ́ yín, ẹ máa show good behaviour. Ṣé nǹkan tí mùsùlùmí kọ́ wọn ni wọ́n ń ṣe yẹn? Ok, ṣé ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ṣe wà, ṣe ti mọ́ tán ni? Ṣe mọ́ tán? Ṣe pé níwájú Ọlọ́run? Bàbá ṣe ń rò ọ̀rọ̀ sọ́tún, ẹ jẹ́ ká máa rò sósì náà. Kò yẹ kẹ́ máa fi selfishness sí nǹkan tẹ́ ń ṣe, sẹ́ǹsì tẹ́ ń sin Ọlọ́run. Èmi náà ń sin Ọlọ́run bí mo ṣe wà yìí. Ọ̀nà tó yé mi tí mo fi ń sìn mo fi ń sìn. Òkè ẹ̀yin tẹ́ ń sin wa, ṣe rò pé ẹ̀yin ti mọ Ọlọ́run tán ni? Ṣe rò pé tí tọ́lọ́jọ́ bá dé lónìí, ṣọ́dọ̀ Ọlọ́run lẹ́ ń lọ ni? Ṣe mọ́ tán bẹ́ẹ̀ ṣe wà yẹ pé tán ẹ̀ nẹ́ṣẹ̀ lọ́rùn? Ẹ wò, èmi ò fẹ́ sọ̀rọ̀ sí yín ni o bàbá, mi ò fẹ́ sọ̀rọ̀ sí yín o. Gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kò mọ́pọlọ dání o. Ó kù díẹ̀ káàtó, àmọ́ mo fi ọwọ́ àgbàlagbà tẹ́ jẹ́ mo fi wọ̀ yín ni o.